síbẹ̀ ti dálẹ̀ tán nísìn agbára yín ò ká mọ́ ìgbà tágbára yín ò wá ká mọ́ nísìn ẹ̀pọ̀ wà bóròfin mọ́ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ aláwọn tó mú òótọ́ wọ́n mọ̀ wípé orí burúkú ìní àwọn Alágúsí àti gbogbo wọn yẹn ń ṣe orí burúkú ní tí ò yẹ kẹ́ mọ́ tọ́bọ̀ àti rọ́pọ̀jù tí ń pera rà àti Jamiu Adégúnwà orí burúkú ti bá gbogbo wọn orí burúkú ti bá ẹ̀yin náà gbọ́n tí bàbá yín sọ. gbogbo ẹ̀yin tẹ́ dá fìtínà kalẹ̀ fún wa ní ẹ̀sìn Islam ẹ̀yin nu ọlọ́nu anabi sallallahu alayhi wa sallam anabi ní alifitinatu nahimun la'ana Allahu man ayqasa fìtínà sùn jẹ́jẹ́jẹ́jẹ́ ìbínú Ọlọ́run kó máa bẹ ni ó bá jí ẹ ti dá wàhálà alẹ́ fún anú ẹ̀sìn Islam nísìn nígbà tẹ́ bẹ̀rẹ̀ kíní bí ànàbí àwàdà nísìn ẹ wo tẹ́ fi dá wọn mọ́lẹ̀ nísìn Ọlọ́run sì mú gbogbo yín tẹ́ sórí ibú ìkàlẹ̀ tẹ́ dá wàhálà alẹ́ sí alọ́run ní Islam àwọn ọmọ yẹn ń kàwé ojú tiẹ̀ náà ti là nígbà tẹ́ ń bẹ̀rẹ̀ gbogbo wá sí orí ibú tẹ́ ń ṣe ń jọ́ kìnìún àná ẹ mọ̀ pé wàhálà tẹ́ fi dálẹ̀ rí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ má jẹ́njẹ́ Christianity ẹ má bá wọn sọdún kíní kan ní ẹdún ẹbọ ní kèfèrí ní ẹ sọ́ngbà náà ń dún ọmọ yín lẹ́nu ẹ dá fìtínà kalẹ̀ tán ní ìsìn ipa yín ọ̀ka mọ́ ẹ sọ̀rọ̀ sáwọn ẹlẹ́bọ ẹ lálí wọn ẹ ṣe wá ẹsẹ̀ yìn gbogbo ẹ̀ tẹ́ dálẹ̀ ńgbà náà kọ̀tán ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ olórí ibú wọn ta èpè láàmú ẹsẹ̀ fún yín ní ìsìn torí ẹ ti dá wàhálà lẹ̀ kalẹ̀ kò wá sí àfa àtọ̀fẹ́ ṣe wá sí ní ìsìn àfi kọ́ bẹ̀rẹ̀ sí ní jókòó kọ́kọ́kọ́ ronú kó wo tí ó sọ náà torí inú òdodo ọ̀rọ̀ tó sọ wọn ó tún tú ìṣẹ̀ ẹ̀sìn mọ́ lọ́wọ́ àwọn ẹni Ọlọ́run sì wí bàbá wa Lágége sọ́njọ́ yìí lánàá ṣé é gbé àdìtì lérí àdìkúrán ni ṣé é gbé àdìtì lérí àdìkúrán ni ẹ̀yin náà lórí ibú yín náà lẹ sọ ẹ tí ò bá gé ẹ sọ gbogbo ṣòkòtò yín títí kọ́tà tán ẹ sọ gbogbo yín ṣòkòtò yín títí kọ́tà sẹ́yìn wà lẹ́sìn ni sẹ́yìn ni ó jẹ wà lìjẹ́ náà ẹlẹ́ni tí ọ̀wọ́ ń gbà náà yóò wọ ẹni tí ò gé ṣòkòtò lẹ́sẹ̀ yóò wọ náà olórí ibú yìí náà lẹ bẹ̀rẹ̀ rẹ̀ gbà náà kọ́mọ ọmọ dọ̀bálẹ̀ fáwọn òbí ẹ̀ mọ́ kọ́mọ ọmọ kúnlẹ̀ fáwọn tó jùlọ mọ́ ẹ̀ ń bá tẹ̀rí ba yín tì yóò wọ náà gbogbo ẹ̀ yóò wọ náà ni bá báyé lọ́dàlìjẹ́ náà ni àbí lọ́dàlìjẹ́ náà sẹ́yìn lẹ́ fún sátífíkẹ́tì náà ni. ẹ jẹ́ àmọ́ wá gbé ìgbéraga wọ̀ kémi ò rẹ́ mọ tó tí wọ́n bí lójú mi kọ́ wá máa náwó sí mi kọ́ máa kí mi. ẹ gbá pẹ̀lẹ́ àtàṣà ẹ gbé gbogbo ẹ sọ́dà lórí ẹ̀sìn orí ibú yín tẹ́yìn lọ́gbọ́n àti orí bẹ́ẹ̀. tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn Christianity wọ́n máa bá wa gbàwẹ̀ àwọn aláwọ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ wọ́n máa gbàwẹ̀ Islam kò sí kẹ̀ tí ó sì ra àfa àti orí sáwọn àlékún àwọn afa wọ́n máa pọ́n wálé olórí ibú yín ní ìsìn ẹ̀sìn wá sí orí ibú kalẹ̀ tẹ́lẹ̀ ìsìn ẹ̀jẹ̀ wọ́n pọ́n wálé mọ́. wàlá tasubu ladina yad'una máa lọ bìgẹ́ àbí nǹkan lọ́wọ́ wí kẹ́kẹ́ tiẹ̀ kéwòn gẹ́ ò tiẹ̀ fẹ́ wù yẹn kíkẹ́ mọ́. Al-Qur'an lọ sọ ní wala tasubu alladhina la yad'una min duni Allahi nǹkan fayasubu Allaha adwan bighayri ilmi àbí nǹkan ló wí ó ní ẹ má ṣe máa bú àwọn ẹlẹ́sìn míì ẹ má bú àwọn olóòṣà ẹ má bú Christianity káwọn má bá wa máa bú Ọlọ́run tí náà torí pé wọn ò ní mọ̀ pa rẹ̀ ní tí wọn ò ní mọ̀ pa rẹ̀ dandan ká máa píríṣì ẹ wo bí tá a báyé dé nìsín á ní òòṣà ní Allah àbí wọn ló òòṣà làlá wọn sì ń gbóòṣà wa sójú òtì yìí ni bínú yín ọba bàjẹ́ nù tàwọn bàjẹ́. ẹ wo ye bùjẹ táàgì Ọlọ́run ní ìkan bẹnu ayé ní ms bàbá nísìn tẹ bá dákọ rẹ nísìn sallallahu alaihi wasallam náà lò fún ẹ bẹ̀rẹ̀ kínní gbà náà bí bàtú jẹ pé ntẹ́ ń ṣe dá gbogbo ẹ ọ̀rọ̀ ọ̀run gbà náà ẹgbẹ́ tó dá lẹ́ sọ. bẹ́ẹ̀ bá jẹun ẹ má nàró jẹun bẹ́ẹ̀ bá kúnlẹ̀ ẹ má bẹ̀rẹ̀ ẹ̀ṣù ẹ má ṣe kínní kan gbogbo ẹ kẹ́kẹ́ ń gbà náà ni sí kẹ̀sìn jàgídíjàgá wà ní Islam ẹ̀sìn jàgídíjàgá kí Islam náà. ẹ wo torí yín ọba burú ní ìsìn tí ṣèrònú ọbẹ yín náà pẹ̀lẹ́sìn ni tẹ́ ẹ gbé dání ànábì fọmọ lọ́mọ ọdún mẹ́fà ànábì bá jábàlẹ̀ rẹ̀ lọ́mọ ọdún mẹ́sàn-án ó ṣe kinní kan gbogbo náà dàda tẹ́ ń sọ ṣé ẹ̀ mà pé bànújẹ́ ni nígbà tẹ́ ń sí wáàsí tẹ́ ń sí gbà náà àwọn bàbá yẹn dé kékeré gíní ẹ yọ àwọn nǹkan ikú ń bẹ ẹ má sọ jáde mọ́ àdìtì náà ní ìgbọ̀jẹ́ pé Kùránì sọ̀rọ̀ lọ́mọ. olórí ibu yín náà lẹgbẹ rẹ ẹ má ṣe mọ lórí bídíà ni àdàdàlà ni ẹ wọ náà ni kọ́kọ́rọ́ náà tí bàbá rẹ ló kọ́kọ́rọ́ náà lọ ni ẹ dá gbogbo wàhálà yẹn kalẹ̀ ní ìsìn ojú tí wàá ẹrú bá wà ìtẹrù tí wọn íńtánẹ́ẹ̀tì ká bá sọ̀rọ̀ mọ́ ní ìsìn gbogbo tí wọn bọ̀ bẹ́ẹ̀ ní ìsìn bẹ́ẹ̀ tí wọn máa bí ẹ kàn máa wò kí ẹ máa wọlé ni.
ebojú tí ẹ tínú ẹ bá torí ẹ bá pé tí làkà yìí bá pé fún bàbá wa àfa wa àlìfà àgbà ńlọrin interview tí wọn jọ grant ara wọn tí wọn jọ ṣe ń jò ní tí wọn lọ fún ìbéèrè àti ìdáhùn àbí kíná sí káàkiri gbogbo tí wọn bí àfa ń léèrè inú yín ó bàjẹ́ ni sínú yín ó bàjẹ́ ni bá àfa yẹn ṣe lọ kò sí tó burú ń bẹ èèyàn lè lọ kílẹ̀ tó bá ọba ebi tó bá dá wàhálà alẹ́ tàbí tí kálukú ọmọ ẹja sí ni ẹja lọ yanjú rẹ̀ ọwọ́ adébẹ̀ tán ní èsì ó di tùjú èmi àti ẹ wò béèrè tẹ́ ń gbé wá. ẹbẹ̀ sì jẹ́ bá wọ ẹ̀jẹ̀ kalẹ̀ tán ní èsì ẹsẹ̀ náà olórí ibú yín náà lẹ́sọ̀ngbà náà kò séwé kò ségbò ẹ má jáwé ẹ ń bá ti jáwé aráàmù ni yọ wọ náà ni ẹ sàn já tíkẹ́ẹ̀tì náà lẹ́yìn everybody lọ́wọ́ ẹ ń bá ti jáwé ẹ ń bá wọ ẹsẹ̀ ẹ ń bá ti ẹ má wọ ẹsẹ̀ ẹ má ṣe kíní ẹ má kàgún mu. The worst part of it ni pé gbogbo àwọn tí wọ́n jẹ́ ìlú Islam ẹ̀mí ò ní dákọ̀ olùgbọ́n láwọn tàwọn gbogbo àwọn tí wọ́n jẹ́ ìlú Islam yìí ibẹ̀ náà lè àdánwò orí ibú tí ẹ ti ń bí ọmọ ìbíkú bí orí ibú tẹ̀ ń bí káàkiri gbogbo bàbá yín ní ẹ ti pè kébèrè tẹ́ pé wọ́n wọ náà ẹni ẹ má ya fọ́tò ẹ má ṣe kíní kan ẹ ti dá gbogbo kí ni problem orí ibú tẹ́ gbé gan tẹ́ gbẹ́sìn gangan ní ẹ̀sìn náà èyí náà lẹ́mọ̀ kí ẹ má ya fọ́tò ẹ má yàwòrán ẹ má ya fọ́tò ẹ má yàwòrán olórí ibú sì ń bọ́ sójú screen ẹ ti wáàsì lójoojúmọ́ wáàsì tẹ́ ń ṣe ojú screen tẹ́ bọ́ sí picture kan gbogbo wá fáwọn ni kéèyàn kan wà kọ́kọ́ sáà máa kírètì wàhálà báyìí àdìtì náà ni sẹ́fẹ́ gbádìtì lérí Kùránì ẹ ti dá gbogbo wàhálà yẹn kalẹ̀ ní ìsìn ọ̀tán ipa ẹnì kọ̀ọ̀kan mọ́. Ànábì sọ ọ ní badal Islam goriban fasayakunu goriban kama bada'akum. èmi ọmọ ẹ̀sìn o ẹ̀sìn àjòjì ní Islam fi bẹ̀rẹ̀ yóò sì padà sàjòjì rẹ̀ sí ọ̀tí wá ṣẹlẹ̀ báyìí sí ẹ fẹ́ sọ pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. láyé ìjọun àtúníṣẹ̀ṣe àti Christianity àti mùsùlùmí kálukú wọn jọ ń gbé papọ̀ wọn jọ ń lọ wọn jọ ń bọ̀ ọjà kan náà lànà omi kan náà lámú títí dì sí sẹ́wà kírètì ayé Islam lọ́tọ̀ ni àlejò gbé mọ́ni gbogbo wa sísẹ́ gbà náà ẹ má jẹ mọ́ ẹ má sàlámà sí ẹ má kẹ́ ẹlòmíì ò sì sàlámù àlékún fún àlékàlì Islam lẹ́tùn wí fún orí ní ti burú èyí tó fọ́ ká àlàáfíà fọ́ kí ló mọ́ mẹ́lẹ̀ dá àlàáfíà fún wọn náà sọ̀n fa burú fún un gbogbo ọmọ tẹ́ wá kọ́ kí ó kalẹ̀ ẹ̀kọ́ ní ẹ̀dẹ̀ kalẹ̀ tẹ́nìsì ipa yín ọ̀ka mọ́ ẹ̀yin náà lẹ jáde níjọ́ kìnìún àná ẹ má jókòó sí sáwíyà ní mọ́sálásí mọ́ ẹ ń bá jókòó tí wọ́n bá papọ̀ tẹ́ ń sàṣkáàrù láìláì tẹ̀sí ẹ̀ wọ̀ ná níbo lẹ gbé rí kìnìún kan olórí ibu yín náà ẹ sọ̀sọ̀ débi pé ẹni kí ni ẹ pe àṣàlátù èmi ò jẹ ẹ mọ̀ pé gbogbo nǹkan bá tiẹ̀ ti dorí mi rú sọ̀látù lè fàtì ẹ ń bá ṣe yọ wọ̀ ná kìnìún kankan sáà náà bí ṣerú ẹ sẹ́ni bóyá yín ti burú gbogbo ẹ sáà gbogbo ẹ dá wà láti tẹ́lẹ̀ sí ni ẹ dá lẹ̀ tán ní ìsìn ìṣẹ̀ṣẹ̀ ọ̀gbàdà gba Nàìjíríà ìbò everywhere ìṣẹ̀ṣẹ̀ ọ̀gbàdà gba Nàìjíríà jẹ́ ń bọ́ wá láfojú sí àwọn Islam ní ìsìn àlè ìkọjá mẹ́rin ní ìgboro ní ìsìn kálukú ọmọ wòrán dáadáa láàrin àwọn mùsùlùmí síra wa ní ìsìn ọ̀tá ní kálukú ló ń bára wọn ṣe látara ẹ̀sìn. ẹ̀sà dá gbogbo ilẹ̀ ẹ̀dá àwọn bàbá ẹ̀sìn kékékékékékéké ọ̀pọ̀lọpọ̀ adídì tẹ̀ ń ká yìí ẹ ní sùúrù ẹ má fi ba ilé wa ń lo ègé sùn kò sí ẹnìkan tó fẹ́ sọ̀rọ̀ náà Christianity tó fẹ́ sọ̀rọ̀ against Islam kò sí ẹnìkan tó fẹ́ sọ̀rọ̀ against Islam nínú òṣìṣẹ́ ní ìsìn adídì ni wọ́n kọ́ bọ̀ wọ́n kàn máa fáyà kẹ́ tí ò ní túmọ̀ tí wọ́n gbàgbọ́ yín pa wọ́n máa fi báàkì ẹni olórí ibu yóò sì ayéyájú kalẹ̀ nílé dìfẹ́ǹdì ẹ̀ tọ́lá ẹ̀sìn bẹ́ẹ̀ gbogbo yín wá gbogbo àwọn alùsùn nígbà tẹ bẹ̀rẹ̀ nígbà náà tẹ bá máa bá jà gbogbo ọba ilé ọwọ́ náà ẹ̀ ń sílé ọwọ́ náà gbogbo yín wá dàmọ́ nísìn èyí fọlọ́n sọ ní tó ń bá mi sọ̀rọ̀ last week ní tiẹ̀ ọ̀ ń bẹ lábùjá ń bẹ nísìn àgùnmọ̀ alẹ́kọ́ àgùnmọ̀ àtọ̀sí nǹkan kan ní táàkì lábùjá o ọwọ́ kóòdì la Àbújá ó ṣe bí ó lù rẹ kọ́ máa tàgùn bóyá ọjọ́ ta ọlọ́ọ̀gbọ́n lórí ní Àbújá gbọ́n lọ́sẹ̀ gbọ́n gbogbo ẹ̀ ń gbọ́ ọbẹ̀ sìn jẹ tán bẹ́ẹ̀ni bọ̀dì bá ṣe lè yọ wọ ná ẹ ń jáwé wọ ná ẹ ń ṣe kíní kan wọ ná ẹ má sóògùn mọ́ ẹ má ṣe kíní kan mọ́ ẹ má sóògùn mọ́ ẹ má sì wá mọ́ gbogbo ẹ̀ lẹ́pàá wọn gbà náà ẹ̀kẹ́ sọ inú yín dùn ànábì ọ̀jàwé ànábì òjègbò ẹ ń bá gbóṣẹ ẹ ń bá ṣe kíní kan wọ ná olórí ibu yín ẹ sì ń lọ Saudi Arabia ẹ lọ́ọ̀rá tiẹ̀ wá ẹ wá tà fún Nàìjíríà ẹ lọ ròyìn wá bẹ̀jẹ̀ ti pò kàn ẹ wá tà fún wa ẹ ra aṣọ abatu Sudan wa ẹ wá tà fún wa títù sàtún ẹ ra wa ẹ wá tà fún wa mustasi ẹ kọ wa ẹ wá tà fún wa gbogbo tọ̀dọ̀ wa láàrin òní wúru mọ́ ẹ̀sà ẹ̀ka Islam fi Nàìjíríà ó ti wá dílé dáná dẹ́ka lókun kan ṣe tó wù ní ẹnu ìkòsísọ̀ kan mọ́ láàrin àwọn àfa kí ló dé níbo gan la ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà
Al-Qur'an ti sọ ní làkúndì nìkún wọlé kálukú ọmọ ṣe tiẹ̀ kọ̀ sí nítorí kọ̀ọ̀kan lọ ẹ̀tùwájú wọn máa tẹnu bá Islam wọn máa bú àwọn máa sọ̀rọ̀ sí àníṣe àtẹ̀lé ti kọjá nìkan mo lọ jẹ́jẹ́jẹ́jẹ́ ní ẹ fún mi wá ọ̀rọ̀ alẹ́ àlọ́jọ́ bá mi ló jẹ́